ẹ kú ojúmọ́ ọmọ Yorùbá, ẹ kú òtún ọmọ káàárọ̀ oòjíire. ọ̀dẹ̀ ọ̀dà bí wọ́n ní bàbá kọ́délé baálé ilé làákọ́ kí bàbá dáná ẹ̀rì wà láàkárọ̀ ọ̀nà o. ìwúrẹ́ tó wọlé tí ọ̀kágùn ọ̀dẹ̀ran àmúso, àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ọ̀kẹ́ nìkan ọ̀dẹ̀ran àmúso lọ́bẹ̀. ọmọ nìyẹn bá wá wọlé tó lóhùn òní kẹ́nìkan ọ̀dẹ̀ran olùwọ́ ó sì dẹ̀ran àmúbọ̀lẹ̀, ayé òní fẹ́jẹ̀ wa bọ́lẹ̀ o. ọyẹ ẹja kọ́ra wa lẹ́kọ̀ọ́. àṣírí yìí òun ni àwọn bàbá wa fi sí abẹ́ ewé tí wọ́n fi jẹ̀kọ, wọ́n èé fi lọ́mọ èké lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ ọmọ èké mi tí wọ́n bá fi lé lọ́wọ́ wọ́n èé kọ́ bí òṣèlú, tí wọ́n bá tún kọ́ bí òṣèlú atúmọ̀ adémọ́bẹ̀ wọn ò tún lè fi hàn. ọyẹ ẹwà akẹ́kọ̀ọ́ kò sí ohun méjì tí òun ò fi fi kalẹ̀ ó torí àwọn oníjìbìtì ni. àwọn ẹlòmíà ní lágbájá ọmọ iṣẹ́ wo ó ríran ṣùgbọ́n kò mọ solution. ńgbà tí ò pé ni tó bá pé yóò mọ solution. ayawa mi ọwọ́ akọ́gbọ́n òmọ̀rẹ́ tó dájú ṣáká, òmọ̀ tó dájú ṣáká. bẹ́ẹ̀ ni òmọ̀ ni kò sẹ́ni tí ó lè lo òmọ̀. pásítọ̀ ni àáfàá ni dókítọ̀ tiẹ̀ ní ìdí ẹ̀ ní gbogbo ọ̀nà, ẹnjìníà ó ní ìdí ẹ̀, dókítà sì nídìí ẹ̀ ó ní ṣìṣe iṣẹ́ rẹ̀ ó máa yọ yékéyéké bó ṣe rí nù. ẹ bá mi tọ́jú ìfúnnú àparò, ó lè jù fún àparò ẹyọ kan lọ. ẹ bá mi tọ́jú ẹ̀. ìfun inú igún tútù, gbogbo nǹkan inú rẹ̀ ẹ kó sínú sásùn. gbogbo nǹkan inú olóńgbò àtòrí rẹ̀ ó di inú sásùn. odidi ẹyẹ kàró, àwọn àgbàlagbà ní àgbénú omi ríran ti kàró. orí ti kàró yìí ẹ gbé sí, odidi ẹ lùlù ẹ fi sí. ìfúnnú àṣá, ẹyẹ àṣá ẹ kò sí. ìfún àwòdì ń bẹ lọ́tọ̀ o, ọ̀tọ̀ làṣá àwòdì ń bẹ o. àṣá làwọn méjèèjì ṣùgbọ́n àwòdì gangan ń bẹ lọ́tọ̀. ẹ lọ bí àwọn ọdẹ wọn ṣàlàyé fún yín, àbáwọn eléwé ọmọ tó kọ́ṣẹ́mọṣẹ́ dáadáa. ẹ gbọ́ ìfun inú ikún, ẹran ikún, ìfun òkété pẹ̀lú orí rẹ̀. orí ikún náà wà ńbẹ̀ o, òun náà wà ńbẹ̀. ọ̀gà àyè kan tó pé dáadáa, ọ̀gà tó tóbi tó pé dáadáa. ìfúnnú àkùkọ pẹ̀lú ọkàn rẹ̀ àtòrí rẹ̀, gbogbo ẹ̀ náà dínú sásùn. ewé oníyèsíyè, ewé ẹran, ewé ọ̀mọ̀, ewé àbámọ́dá àtàwọn nǹkan kan. ìkọ́dẹ mẹ́rìndínlógún ni tabakọ gba àwọn nǹkan kan yòókù tá a kó sí tán. ìkọ́dẹ mẹ́rìndínlógún ni wà lórí rẹ̀. iṣẹ́ ìdí jíjó ọbẹ̀ mọ́ bá àti lò. ẹ kàn sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. ẹ kàn sí, a sì ṣèwádìí rẹ̀ fínífíní. iṣẹ́ tó ń ṣe àti ohun tó fẹ́ máa lò ó fún afẹ́ mọ̀ kí ó sì búra fún Ọlọ́run lórí ẹ̀. níjọ́ ọba ti lò ó nílòkulò kórí báyìí fún ọ. àwọn èèwọ̀ tó wọ́ o, má rè pé bàbá gbé òbúkọ owó lọ́wọ́ ó fi yín wa lójú irọ́ lọ pa. iṣẹ́ ìdá gan ni àwọn àgbàlagbà àtijọ́, àwọn ọdẹ a máa lò ó tí wọ́n bá ń lọ núgbó tó le, tó bá ti wà lára wọn. ibi tí nǹkan burúkú bá wà wọ́n ti mọ̀ bẹ̀, ibi tí àwọn ẹbọra bá wà wọ́n mọ̀, ibi tí ìwé bá wà wọ́n mọ̀, ibi ẹran bá wà wọ́n mọ̀, ibi ìjọ tí wọ́n yẹ wọ́n jáde wọ́n mọ̀. bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà máa ṣe é. bẹ́ẹ̀ ni wọ́n làwọn a máa ṣe sára ọmọ, wọ́n máa ṣe sára ọmọ. tọmọ mi tó èkó tó bá dàgbà yọkàn máa rí oríṣiríṣi nǹkan ni tó èkó gbọ́ ọ̀rọ̀ tó bá sọ. bẹ́ẹ̀ ni òun ò sì ní mọ̀ pé láti kékeré ni wọ́n ti gbìn ín símú lára. wọ́n ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ́n àjàre. ìtọ́jú ewé àtegbò lọ́wọ́n ọba ló gbé Lukman ọmọ Ayédáre kalẹ̀ fún. tá a bá rẹ́ nìkan tó bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà lòun, ẹ̀kọ́ tèmi yàtọ̀ o. bàbá ọgbọ́n nìkan lẹ́ẹ̀ máa gbọ́ tàbí kẹ́ ẹ máa gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà, ṣùgbọ́n ẹ̀kọ́ tèmi tó pọ̀ ni bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. bí kò mi ṣe dúró nìyẹn, kọ̀pákọ̀ mi kọ́ ẹnìkan ó dẹ̀ wà registered. Lukman Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ̀kọ́ mi nù.
ọ̀gbọ́ nọ́mbà tó lè fi bá mi sọ̀rọ̀ tó o bá sì ti pe nọ́mbà yìí tí o ti lọ mi ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni ọ̀yá gba nọ́mbà ní òmùọ́dọ̀ +23480 3298 3298 ọ̀gbọ́ dáadáa +23480 3298 3298 òun náà ni WhatsApp nọ́mbà mi bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ o lè pè mí lórí ẹ̀ wọ́n dá ọ lóhùn. Fisẹ́ kan lẹ̀ ẹlẹ́lẹ́wé kínní kan ẹjọ́ báwo ni ewé yẹn láti wá má béèrè béèrè tí òun láàká ìdánilọ́wọ́ mi wọ́n tó bá wà nínú private group ọlẹ́fẹ́ àti ọláǹfààní àti béèrè lọ́wọ́ mi tí ń dá ọ lóhùn látàrí àwọn ọ̀sẹ̀ tá a ti fílẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ yìí sì dá ọ lóhùn tí ó yọ tí yẹn tọ́ ọ bá bẹ́ẹ̀ ṣe gan tọ́ ọ bá lágbára àti ṣe ń tún kọ́ lómìnir pé kò ṣe ìyẹn jàǹfààní fẹ́ni tó wà nínú private group ṣùgbọ́n iṣẹ́ tá a bá ti ta ní kókó ẹ̀ lè béèrè lórí ẹ̀ àní dá yín lóhùn má béèrè oògùn àfọ̀ṣẹ má béèrè oògùn àdá má béèrè oògùn bọ́n má béèrè oògùn owó má béèrè olúgbòhùn ọ̀sáyè gbogbo nǹkan báyẹn ṣùgbọ́n ohun táyérì ó fi da tó fi ṣẹ́gun ọ̀tá táyérì ó máa lọ ní gbẹdẹmukẹ́ tọ́jàrí ó máa ta kàṣílùpọ̀nà máa ẹ̀ dáre lórí ẹ̀ gbogbo nǹkan rẹ̀ ó máa lọ déédéé àwakọ̀ ọlọ́run ni o èyí tẹ́ ẹ bá gbé dọ́dọ̀ wa ta àbámọ̀ ń parẹ́ àti sọ fún yín pé eléèbó ló leléyìí eléyìí èsè láyìn tìléwé àtìgbò oní òyìnbó leléyìí á sọ fún ọ àwọn òsìníjọ kọ́ wa àwọn mẹ́rin wa mú àgbò wá á dàrẹ́ tiẹ̀ síbi tọ́ da ni níbo lọ́dọ̀ mi lórílẹ̀‐èdè Nàìjíríà tó bá ti dé Kòròdú garage wọ́n wọ mọ́tò tí ń lọ sí Báyékù oníwọ̀n bọ́lẹ̀ ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ibẹ̀ lọ́dọ̀ mi níbo ni ọ̀dọ̀ mi lórílẹ̀‐èdè Benin tó bá ti wọ mọ́tò tí ń lọ Tọ́pá kọ̀rọ̀pọ̀ wọ́n bọ́lẹ̀ ní Túndé motors ní Dégà kan tó bá ti bọ́lẹ̀ ní Dégà kan ẹ̀yìn ọjà Dégà kan níbi wọ́n ti ń ta àǹtsẹ̀kẹ́ wáyé lórí wọ́n ń ta àǹtsẹ̀kẹ́ ẹ̀kọ́ ní wọ́n ń béèrè pọ̀ àṣẹnìrí ìtọ́wà wọ́n náwó sí fún ọlọ́ọ̀kan báyìí inú ilé pọ̀ àṣẹnìrí yẹn ń bẹ lọ́dọ̀ mi á dára fún wa á dára fún wa wọ́n wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí wọ́n tó bá fẹ́ rí mi tètè kàn sí mi ṣùgbọ́n tí n bá ti kúrò Nàìjíríà náà mo lè dá yín lóhùn o kódà tá a gbèsè ẹ̀yin wá sí Nàìjíríà tá a bá yín gbé fún DHL tẹ́ ẹ bá ní a bá yín gbèsè ẹ̀yin fún DHL ẹ̀yin lẹ́ sanwó rẹ o mọ́tò lẹ́fẹ́ fi gbé ẹ̀yin lẹ́ sanwó rẹ o kò sì jẹ́ nù ayé wa kò ní yẹ̀ lẹ̀ orí private group owó ni wọ́n fi ń wọbẹ̀ o wọ́n tó wà ní Nàìjíríà tó fẹ́ join 10,000 ló fi join tó ṣùgbọ́n sí parí wọ́n máa san 10,000 wọ́n tó wà láti orílẹ̀-èdè Benin Togo nǹkan lọ sẹ́ẹ̀mì sẹ́fà òun ló fi wọlé tó ṣùgbọ́n sí parí ẹ̀ máa sanwó bákan náà ilé ẹ̀kọ́ ìwé àtegbò ó ti wà o wọ́n tó bá fẹ́ join wa o lè join wa ó bẹ̀rẹ̀ látòrí ẹ̀kọ́ olóṣù mẹ́ta ẹ̀kọ́ olóṣù mẹ́fà ọwọ́ o kò ṣe jẹ́nu online ni o láti máa kọ́ra wa tí ó sì yé wa yé kéèké dáadáa ayé wa kò ní yẹlẹ̀ gba nọ́mbà orílẹ̀-èdè Benin kò mú ọ́dọ̀ +229 01 54 65 19 28 +229 01 54 65 19 28 tí wàá lọ́wọ́ ṣe kò ní ṣe tọ̀tà wa báyọ̀ ẹgbẹ́ ẹ máa pín ẹ lọ kàn sí mi lórí YouTube ẹ sì bá mi lórí TikTok bákan náà ẹ bá mi lórí Facebook ẹ̀yẹn lọ search fún Àyẹ́ndàrè Lukman bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ẹ bá mi ń bẹ̀ mọ́kànlá ẹnu bíi tàǹgìrì báyìí kò sì jẹ́ nù tí wàá lọ́wọ́ ṣe o.